dúpẹ́ fún àǹfààní tí Ọlọ́run fún wa láṣálẹ́ yìí láti tún padà sórí móhùnmáwòrán yìí pẹ̀lú yín. Orúkọ mi ni oníwàásù Samuel Tèmítọ́pẹ́ Àkàndé láti inú ìjọ Faith Baptist Church ní Stadium area nílùú Ògbómọ̀ṣọ́. Inú mi dùn láti tún padà pẹ̀lú yín lórí móhùnmáwòrán yìí. Mo fẹ́ fi àkókò yìí rọ̀ wá fáwa tá a bá tí ní nọ́mbà wa lọ́wọ́, bóyá tá a fẹ́ pè wá ní àbá níbèrè kan àbómìíràn tá a fẹ́ béèrè, àbí tètè àti ẹ̀fẹ́ ká kẹ́kọ̀ọ́ lé lórí nínú Bíbélì pé ẹja mo fẹ́ béèrè báyìí ṣé a lè kẹ́kọ̀ọ́ lé lórí tá a fi yẹ̀ wò kí ni Bíbélì sọ. Ẹ fi àtẹ̀jíṣẹ́ ránṣẹ́ sí wa lórí nọ́mbà wa 0816-208-1344 0816-208-1344 tàbí 0705-530-7492 0705-530-7492. A láǹfààní láti gbé àwọn nǹkan tẹ́ ẹ bá fi ránṣẹ́ sí wa yẹ̀wò. Ọlọ́run yóò ràn wá lọ́wọ́. Láṣálẹ́ yìí mo fẹ́ ká ṣí Bíbélì wa sí ìwé Lúùkù orí 8 ẹsẹ̀ 22 sí 15. Luke chapter 8 verse 22 through 25. Bíbélì sọ wípé ó sì ṣe ní ijọ́ kan ó sì wọ ọkọ̀ kan lọ tí ohun ti àwọn ọmọ ẹ̀yìn rẹ̀. Ó sì wí fún wọn pé ẹ jẹ́ kí a wá kí ó ré kọjá lọ sí ìhà kejì adágún. Wọ́n sì ṣíkọ̀ lọ. Bí wọ́n sì ti ń lọ, ó ń sùn. Ìjì ńlá sì dé, ó ń fẹ́ ní ojú adágún. Wọ́n sì kún fún omi, wọ́n sì wà nínú ewu. Wọ́n sì tọ̀ ọ́ wá, wọ́n sì jí wípé olùkọ́ni àwa gbé. Nígbà náà ni ó dìde, ó sì bá ẹ̀fúùfù ohun rírun omi wí. Wọ́n sì dá ìdákẹ́ rọ́rọ́ sì dé. Ó sì wí fún wọn pé ìgbàgbọ́ yín dà? Bí ẹ̀rù ti ń ba gbogbo wọn tí a sì ń ṣe wọ́n sì bi ara wọn pé irú ọkùnrin kí ni èyí? Nítorí ó bá ẹ̀fúùfù àti ríru omi wí, wọ́n sì gbọ́ tirẹ̀. Kí Ọlọ́run kó bùkún kíka ọ̀rẹ́ rẹ̀. Níbi tá a kà yìí, ó jẹ́ ibi tó gbajúgbajà nínú Bíbélì fún àwọn tó bá mọ̀ ń ka Bíbélì wọn. Tó bá jó nígbàgbọ́, ibi gbajúgbajà tó jẹ́ ń tá a mọ̀ dáradára tí a ti rí níbi tí Jésù ti bá ìjì omi wúrí tí ó sì dákẹ́ jẹ́jẹ́. A rí pé Jésù ó ń lọ sí apá omi, apá odò kejì pẹ̀lú àwọn ọmọ ẹ̀yìn. Òun ló sọ pé kí wọ́n jẹ́ kí àwọn lọ. Ṣùgbọ́n lójú ọ̀nà, a rí pé ìjì dé bá wọn. Ó jẹ́ ìjì tó pọ̀ lọ́pọ̀lọpọ̀. In tó yẹ kó kàn jẹ́ pé wọ́n kàn kọjá lórí omi, wọ́n sì bára wọn ní apá kejì odò. Ṣùgbọ́n kàkà kó rí bẹ́ẹ̀, a rí pé wọ́n dojúkọ ìjì. Ìjì tí wọ́n sì dojúkọ ó da àwọn ọmọ ẹ̀yìn láàmú débi pé Jésù nílò láti béèrè tó béèrè nínú ìlú Lúùkù orí 8 ẹsẹ̀ 15 yẹn verse 25. Ó sì wí fún wọn pé ìgbàgbọ́ yín dà? In tí mo fẹ́ wàásù lé lórí láṣálẹ́ yìí, òun ni ìgbàgbọ́ yín dà? Where is your faith? Ẹ jẹ́ ká gbàdúrà. Bàbá, dúpẹ́ lọ́wọ́ yín fún àǹfààní tẹ́ ẹ fún wa. A dúpẹ́ fún ìbùkún yín tẹ́ ẹ ń fi sórí ayé wa. A gbàdúrà wípé kẹ́ ẹ ràn wá lọ́wọ́ ní inú ọ̀rọ̀ wa, ọ̀rọ̀ Ọlọ́run tá a gbọ́ lálẹ́ yìí, kó lè jẹ́ ìbùkún fún ọkàn wa, kó lè ru ìgbàgbọ́ wa sókè, kí ògo àtọlá kó sì jẹ́ tẹ̀yin Ọlọ́run. Jésù Kristi Olúwa wa. Àmín. Jésù ò béèrè pé ìgbàgbọ́ wọn dà nípa ìgbàlà wọn. Jésù ò béèrè pé ìgbàgbọ́ wọn dà nítorí pé gbogbo nǹkan ń lọ déédéé. Ìyẹn kọ́ ló fi béèrè. Kò béèrè pé ìgbàgbọ́ wọn dà nípa ọjọ́ iwájú, pé báwo lọ́jọ́ iwájú yóò ṣe rí o, ìgbàgbọ́ yín dà? Ṣùgbọ́n ó ń béèrè lọ́wọ́ wọn nígbà tí wọ́n ń la àkókò tó le kọjá, nígbà tí wọ́n ń la àkókò ìpọ́njú kọjá, wípé ìgbàgbọ́ yín dà? Ibo ni ìgbàgbọ́ yín wà? Mo fẹ́ ká sáré wò ó láṣálẹ́ yìí. Mo fẹ́ fi nǹkan kan hàn wá nípa àwọn èèyàn wọ̀nyí pẹ̀lú Jésù, àwọn ọmọ ẹ̀yìn pẹ̀lú Jésù. Nǹkan àkọ́kọ́ tí mo kọ́kọ́ rí ni pé wọ́n ní ibi tí wọ́n ń lọ. The destination they desired. Wọ́n ní ibi tí wọ́n ń lọ, wọ́n ní ibi tí wọ́n àfojúsùn ibi tí wọ́n ń lọ. Wọ́n ní òpin ìrìn àjò wọn.
ẹ wò nínú orí kẹjọ ẹsẹ̀ orí kejìlélógún chapter 8 verse 22 bẹ́ẹ̀lì sọ pé ó sì ṣe ní ijọ́ kan ó sì wọ ọkọ̀ kan lọ tí ó ń ti àwọn ọmọ ẹ̀yìn rẹ̀ ó sì wí fún wọn pé ẹ jẹ́ kí àwa kí ó ré kọjá lọ sí ìhà ìkejì adágún. Wọ́n ní ibi tí Jésù sọ pé kí wọ́n jẹ́ káwọn lọ, ibo ní ìhà kejì adágún. Nígbà tí wọ́n kúrò níbi tí wọ́n wà, ète wọn ni láti bọ́ sí ìhà kejì adágún. Àwọn èèyàn yìí wọ́n èé ṣe ẹni tó ṣe ń wọ ọkọ̀ ojú omi. Ọ̀pọ̀lọpọ̀ àwọn ọmọ ẹ̀yìn Jésù ni wọ́n jẹ́ apẹja tí wọ́n mọ omi. So kò é ṣe pé ó nira fún wọn, kì í ṣe pé wọn ò mọ tó ń ṣẹlẹ̀. Ṣùgbọ́n lọ́tẹ̀ yìí a rí wípé Jésù sọ fún wọn wípé já bọ́ síbẹ̀. Èrè tí wọ́n ti ń sọ fún wọn wípé ìgbà tá a ti ń rékọjá sí apá kejì omi yẹn kákan lọ ká débẹ̀ náà ni. Ṣùgbọ́n wọ́n ní èròǹgbà ibi tí wọ́n fẹ́ lọ. Èròǹgbà wọn ni pé kí wọ́n bọ́ sí apá kejì odò náà, apá kejì omi. They had a desired destination. Lọ́pọ̀lọpọ̀ ọgbà báwa náà ṣe mọ́ nínú, a mọ́ ní èròǹgbà bá a ṣe fẹ́ kọ́dún yìí rí, bá a ṣe fẹ́ kí ayé wa rí, bá a ṣe fẹ́ kí ọ̀la rí, òní báyìí a sì ti wò ó pé bẹ́ẹ̀ náà ni yóò rí. Kò sẹ́ni tó máa ń gbàdúrà níbẹ̀rẹ̀ ọdún àbí níparí ọdún pé Olúwa wò ó jẹ́ kí nǹkan báyìí rí, kó gbàdúrà lòdì sí ayé rẹ̀. A máa ń wò ó pé kí gbogbo nǹkan lọ déédéé ni. Ọ̀pọ̀lọpọ̀ wa náà la ní àwọn èròǹgbà rere fún ọdún yìí táwa náà sọ pé ibi tí mo ń lọ nù. Báwọn ọmọ ẹ̀yìn bí Jésù ṣe sọ pé ẹja aré lọ sí apá kejì, tọkàn wọn sì balẹ̀ pé apá kejì náà ni à ń lọ. Bẹ́ẹ̀ náà ni gbogbo wa náà ní àwọn nǹkan táwa náà ń fojú sùn. Ohun ẹ̀kejì tí mo rí ni pé wọ́n ní ìdojúkọ tó jẹ́ pé ó mú kọ́kàn wọn pòrúurù. Wọ́n ní ìdojúkọ tó mú kọ́kàn wọn pòrúurù. Ẹ wo ẹsẹ̀ 23 verse 23. Ó ní bí wọ́n sì ti ń lọ, ìjì ńlá sì dé, ó fẹ́ ní ojú adágún, wọ́n sì kún fún omi, wọ́n sì wà nínú ewu. Ṣùgbọ́n bí wọ́n ṣe ń lọ, lóòótọ́ a rí pé wọ́n ní ibi tí wọ́n ń lọ. Bí mo ṣe sọ lẹ́ẹ̀kọ́kọ́, àwọn ọmọ ẹ̀yìn yìí kìí ṣe pé wọ́n jẹ́ ẹni tí ò rómi rí àbí tí ò rí omi kó tiẹ̀ mú ìjì wá rí. Kò ṣe gbogbo ìgbà tí wọ́n rìn lórí omi, òun náà ló máa ń jẹ́ pé yóò máa lọ ní ẹ̀rọ̀wọ́rọsẹ̀. Wọ́n ti rìn lórí omi tí ó máa fẹ́fẹ́ wá. Ṣùgbọ́n eléyìí tó ṣẹlẹ̀ yìí, Bíbélì pè ní ìjì ńlá. Wọ́n ní àdojúkọ tó bà wọ́n lẹ́rù. Wọ́n ní àdojúkọ lórí omi tó mú kọ́kàn wọn pòrúurù. Àdojúkọ tí wọ́n kọ́kọ́ ní lákọ̀ọ́kọ́ ni pé wọ́n ní àdojúkọ omi tó kún fún ìjì. Ní ẹsẹ̀ 23 yẹn ní apá kejì, Bíbélì sọ wípé ẹ jẹ́ n ka gbogbo rẹ̀. Ó ní bí wọ́n sì ti ń lọ, òun sùn, ìjì ńlá sì dé, òun fẹ́ ní ojú adágún, wọ́n sì kún fún omi. Àkọ́kọ́ tí mo kọ́kọ́ rí ni pé wọ́n rí ìjì ńlá lórí omi. Ìgbà míì bó ṣe rí fún wọn náà ló máa ń rí fún yàn lójú ayé, fáwa náà lákòókò yìí. Ńgbà mìíràn ọ̀tọ̀ ní tá à ń retí, ọ̀tọ̀ ní bí gbogbo ẹ ṣe ń lọ. Ìjì máa ń ṣẹlẹ̀ lójú ayé ẹ̀dá. Fọ́pọ̀lọpọ̀ wa bá a ṣe rò ó pé yóò rí lọ́dún yìí, ní lọ́dún tó lọ òun kọ́ lórí. Ìgbà tó di pé báwo la ṣe rò ó, báyìí kọ́ lórí. Ìjì wá sójú ọ̀nà ńgbà mìíràn fọ́dọ̀ ẹlòmíì. Ṣùgbọ́n lọ́pọ̀lọpọ̀ a lè sọ fún wa wípé bá a ṣe máa ń rò nǹkan gbà míì kọ́ ló máa ń rí. Báwọn ọmọ ẹ̀yìn náà ṣe rò pé bóyá yóò rí bá a ṣe ń lọ, òdì kejì ni. Lójú ọ̀nà wọn ìjì wá síbẹ̀. Eléyìí jẹ́ kí wọ́n bẹ̀rù. Ó bà wọ́n lẹ́rù. Ó mú ọkàn wọn pòrúurù. A rí pé tí wọ́n kọ́kọ́ mú ọkàn wọn pòrúurù jù, òun ni pé wọ́n rí ìjì lórí omi. Mo sọ fáwọn èèyàn yìí, wọ́n èé ṣe ẹni tí wọ́n jájòjì sómi. Torí apẹja pọ̀ nínú wọn, wọ́n èé ṣe ẹni tó jájòjì sí. Ṣùgbọ́n ìjì eléyìí ó yàtọ̀. Ẹ̀kejì, wọ́n tún dojúkọ ọkọ̀ ojú omi tó ṣeé ṣe kó rì. Ẹ wò Bíbélì sọ nínú apá kẹta verse 23, orí 23 apá kẹta rẹ̀. Ẹ jẹ́ n kà láti bẹ̀rẹ̀ kó lè yé wa. Ó ní bí wọ́n sì ti ń lọ, òun sùn, ìjì ńlá sì dé, ó fẹ́ ní ojú adágún, wọ́n sì kún fún omi, wọ́n sì wà nínú ewu. Bíbélì sọ pé wọ́n kún fún omi. Àwọn kọ́ ló kún fún omi o, àwọn ọmọ ẹ̀yìn kọ́ ló kún fún omi.
ọkọ̀ ojú omi ló kún fún omi. Bẹ́ẹ̀lì sì sọ pé wọ́n wà nínú ewu. Ṣẹ́rí omi ó dáa kó wà níta ọkọ̀ ojú omi ni, kò dáa kó wà nínú ọkọ̀ ojú omi. Tómi bá ti wà nínú ọkọ̀ ojú omi, wọ́n fẹ́ rìnù. Fáwọn tá a bá ti máa ń gun ọkọ̀ ojú omi, tómi bá ti ń wọnú ọkọ̀ ojú omi, wọ́n rìnù. Ìyẹn túmọ̀ sí pé Bẹ́ẹ̀lì sọ pé ọkọ̀ ojú omi wọ́n fẹ́ rì. Wọ́n lé àkókò tó lè kọjá. Wọ́n sì dé wọ́n dé ìkóríta tó jẹ́ pé ọkọ̀ ojú omi wọ́n fẹ́ rì. Fún àwa tá ń kà á, ó lè mọ̀ dàbí ẹni pé àkànká ìtàn in tó ṣẹlẹ̀. Ṣùgbọ́n fáwọn tó wà nínú rẹ̀, ó jẹ́ ń tó bani rẹ́rù wípé ṣé kèé ṣe àkókò ikú lóde yìí. A rí pé wọ́n dojúkọ in tó jẹ́ kí ọkàn wọn kó pòrùrù. Àkọ́kọ́ tí mo kọ́kọ́ rí tí mo fi hàn wá láṣálẹ̀ yìí, ó ní pé wọ́n ní ìkóríta ibi tí wọ́n lọ. They had desired destination. Ẹ̀kejì, ó ní pé wọ́n dojúkọ tó jẹ́ kí ọkàn wọn kó pòrùrù lójú ọ̀nà ibi ìkóríta tí wọ́n lọ. Gẹ́gẹ́ bí mo ṣe sọ, ó rọ̀ wá lọ́rùn, àwa ibi ilé mi náà fojú sí, àfojúsùn mi ni. Ṣùgbọ́n lójú ọ̀nà, wọ́n dojúkọ àwọn nǹkan tó bà wọ́n lẹ́rù. Wọ́n dojúkọ omi, afẹ́fẹ́ tó kún fún omi. Bẹ́ẹ̀ ni wọ́n ti dojúkọ ọkọ̀ ojú omi tó fẹ́ rì. Ohun ẹ̀kẹta, ó ní pé wọ́n ní olùgbàlà tí wọ́n kọbi ara sí. Wọ́n ní olùgbàlà tí wọ́n kọbi ara sí. Ẹwẹ́ ẹsẹ̀ 22 yẹn, ó ní ó sì ṣe ní ijọ́ kan, ó sì wọ ọkọ̀ kan lọ ti ohun ti àwọn ọmọ ẹ̀yìn rẹ̀. Ó sì wí fún wọn pé ẹ jẹ́ kí a wá kí ó ré kọjá lọ sí ìhà kejì adágún. Ẹ wo in tí wọ́n kọ́kọ́ bìkítà ń pa olùgbàlà ní. Wọ́n kọbi ara sí, wọ́n tiẹ̀ bìkítà. Ó ní pé wọ́n kọbi ara sí in tó sọ. Ta ló sọ pé kí wọ́n lọ sódì kejì? Olùgbàlà. Jésù ló ní ẹ jẹ́ ká ré kọjá sí òdì kejì odò. Tó bá jẹ́ pé Jésù ló sọ pé ká ré kọjá sódì kejì odò, ó yẹ kí ọkàn wọn balẹ̀ wípé kò sí tí Jésù bá sọ, ó gbúdọ̀ rí bẹ́ẹ̀. Bó ti wù kí wọ́n dojúkọ ìjì tó, ìjì yóò yà fẹ́, afẹ́fẹ́ ó fẹ́, omi ó wọnú ọkọ̀ ojú omi, ṣùgbọ́n Jésù ò lè rì pẹ̀lú ọkọ̀ ojú omi. Ìyẹn túmọ̀ sí pé ńgbà tó ní ẹja ré kọjá sódì kejì, àwọn ọmọ ẹ̀yìn kan gbọ́ ni, ọkàn wọn ò sí ibi tó ń sọ, ọkàn wọn ò balẹ̀ lórí tó sọ, wọn ò fọkàn balẹ̀ kó sọ pé Jésù wà ń bí, a kò lè rì, kò sí bó ṣe fẹ́ ṣe, ìjì ń fà olóòótọ́, a lè ṣubú, kò sí tí ó ṣẹlẹ̀. A rí pé wọn bìkítà, wọn kọbi ara sí in tó sọ níbẹ̀rẹ̀, pé òun ló ní a lọ. Ṣé mọ̀ pé tó bá jẹ́ lómi ni, ẹlòmíì àmọye nǹkan gbà míì téèyàn ó mọ bóyá rìnrìn àjò ni, bóyá bìkan ni, tó nǹkan bá ṣẹlẹ̀ lẹ́yìn ó lọ bá a ní mi ì sì fẹ́ lọ o, ìwọ ló sì ní àjọ lọ o, ìwọ ló ní ìtẹ̀lé mi. Ṣé bó ṣe yẹ kó rìnnù pé Jésù ìwọ ló ní ká ré kọjá sódì kejì. Èé ṣe tí gbogbo eléyìí ṣẹlẹ̀? Bẹ́ẹ̀lì sọ pé ó fẹ́ jẹ́ ká mọ̀ pé wọ́n ṣe gbogbo yẹ. Wọ́n ń dojú kọ omi náà ní ìjì. Lọ́pọ̀lọpọ̀ gbà báwa náà ṣe máa ń ṣe nu. Tí a bá ti ní àfojúsùn tó wá dàbí ẹni pé àfojúsùn wo lọ déédéé, tíjì wá sójú ọ̀nà wa, a máa bẹ̀rẹ̀, a máa sá lọ́tún lósì, a máa wójútùú lọ́nà tiwa, àní wójútùú sọ́dọ̀ Jésù. Bẹ́ẹ̀lì jẹ́ ká mọ̀ wípé wọn kọbi ara sí in tí Jésù sọ. Èkejì tí wọ́n tún ṣe ní pé wọn tún kọbi ara sí pé Jésù wà nú ọkọ̀ ojú omi ń bẹ̀. Ní ẹsẹ̀ 24 lè sọ pé wọ́n sì tọ̀ wá, wọ́n sì jí wípé olùkọ́ni àwa gbé. Nígbà náà ni ó dìde, ó sì bá ẹ̀fúùfù ohun ríru omi wí, wọ́n sì dá ìdákẹ́ rọ́rọ́ sì dé. Wọ́n kọbi ara sí ìwàláyé rẹ̀ nínú ọkọ̀ ojú omi, tó wà pẹ̀lú àwọn. Ẹ̀rí tí wọ́n lọ sọ ń bẹ̀, ẹ̀rí tí wọ́n sọ ní ẹsẹ̀ 24, wọ́n ní pé wọ́n sì tọ̀ wá, wọ́n sì jí wípé olùkọ́ni àwa gbé. Mo rò pé Jésù ó béèrè pé ẹ̀yin àti ta lẹ gbé? Ẹ̀yin àti ta ni? Ta lẹjọ gbé? Èmi ò gbé. Torí pé Jésù ẹ rí pé ìgbà wọn ti wọnú ọkọ̀ ojú omi ní Bẹ́ẹ̀lì sọ pé Jésù ó sùn.
báwo ni tó bá jẹ́ pé èèyàn ni ẹ̀yìn ara lásán tí èso Ọlọ́run nínú ènìyàn, omi ń wọlé, gbogbo ẹ̀ ń dàrú, gbogbo ẹ̀ ń ṣe, Jésù sì sùn síbẹ̀ náà ni, ó dákẹ́. Àwọn mélòó ni àmọ́ làkókò tó le tó bá tí èèyàn ó tún rọrùn sùn mọ́? Kò ṣeé ṣe. Jésù dákẹ́ síbẹ̀ torí àkókò, ó mọ̀ pé ó yẹ kí wọ́n gbé ìgbésẹ̀ tó yẹ wọ́n gbé tí wọ́n gbé. Wọ́n wá lọ bá Jésù, Jésù olùkọ́ni, agbe o, ikú dé. Ẹ̀yin àti ta ni ikú dé? Kò sí yẹnu béèrè mi, mo wò pé tí Jésù ó mọ̀ béèrè nù o. Ẹ̀yin àti ta ni? Ẹ̀yin àti ta lẹ́gbẹ́ tí mo wà ń bí? Mo sì mọ̀ torí pé Jésù mọ̀ ohun tó yẹ kí wọ́n ṣe. Òun ni Jésù fi sọ fún wọn wípé, Jésù wá sọ pé kí ìjì òun omi kí wọ́n ṣe kí ni? Kí wọ́n dákẹ́ jẹ́. Kí ìjì òun omi kí wọ́n dákẹ́ jẹ́. A sì rí pé ìdákẹ́jẹ́ ṣe kí ni? Ó wà. A rí pé ìdákẹ́jẹ́ ó wà. A rí pé kò sí nǹkan kan tó dà wọ́n láàmú. Tó bà wọ́n lẹ́rù jùlọ, tó ń dà wọ́n lọ́kàn rú, òun ni Jésù ló sọ ọ̀rọ̀ kan ṣoṣo ní gbogbo ẹ̀ sì lójútùú. Wọ́n ní ẹni tó lè tú wọn sílẹ̀, ṣùgbọ́n tó jẹ́ pé in tó sọ láti bẹ̀rẹ̀ wọn tiẹ̀ fi sọ́kàn, póun ló ní ká lọ sí ìdákejì omi. Pé bó sì ṣe sọ, a gbúdọ̀ débẹ̀ láyọ̀ ni nígbà tó ti wí bẹ̀. Nígbà wọ́n ní ẹni tó jẹ́ pé ó wà nú ọkọ̀ ojú omi tí ó lè sọ pé ìwàláàyè rẹ̀ pé ó wà nú ọkọ̀ ojú omi yìí, ọkọ̀ ojú omi ò lè rì, ṣùgbọ́n wọn fọkàn síbẹ̀. Ẹ̀mọ tí wọ́n fọkàn sí, àti gbé àfìgbà tí wọ́n ṣẹ̀ lọ sọ pé Jésù wo agbé. Jésù ò gbé. Jésù ò lè kú lákòókò náà, ọkọ̀ ojú omi yẹn ò lè rì. Ṣùgbọ́n Jésù wá dá wọn lóhùn nígbà tó ní kí ìjì ẹ̀fúùfù tó ní kó dákẹ́ tó dán. Ó ní ìgbàgbọ́ yín dà. Ìgbàgbọ́ yín dà. Mo rí ìdí tó fi béèrè pé gbàgbọ́ wọn dà. Torí pé òun ló sọ pé ká lọ sódì kejì. Òun ló mọ̀ bá ṣe dódì kejì. Òun ló mọ̀ bí àlàáfíà ò ṣe jọba. Ṣùgbọ́n nígbà tó yẹ ká fi ìgbàgbọ́ sínú rẹ̀ pé lóòótọ́ a ní ìdojúkọ, lóòótọ́ gbogbo rẹ̀ dàbí ẹni pé kò lọ déédé, lóòótọ́ a rí pé gbogbo rẹ̀ ń dàrú, ṣùgbọ́n ẹnìkan wà tó jẹ́ wípé ó wà láàyè tó mọ̀ bí ó ṣe jẹ́ kí gbogbo rẹ̀ lọ déédé. Báwa náà ṣe ń dojúkọ bá a ṣe wà ní ọdún tuntun yìí, ta ní àwọn ètò tó ń bọ̀ wájú ní orílẹ̀-èdè wa, ọkàn wa lè máa gbòrúurù, kọ́kàn máa wọn dàrú wípé báwo la ṣe ṣe, mi ìmọ̀nà tọ́lọ́run ó gbé gbà. Ẹ jẹ́ n sọ fún wa ní òní, ìwàláàyè Ọlọ́run sì wà níbẹ̀. Jésù sì wà láàyè. Ìgbàgbọ́ rẹ dà. Òun ni Jésù béèrè lọ́wọ́ wọn nínú ẹsẹ̀ 15 yẹn 25. Ó ní ó sì wí fún wọn wípé ìgbàgbọ́ yín dà. Ìyẹn túbọ̀ sí pé ibo ni ìgbàgbọ́ yín wà? Táwa náà bá ní ìkóríta bí tá lọ, tí Jésù tó fẹ́ mú wa dé, lóòótọ́ a lè ní ìdojúkọ tó lè bà wá lẹ́rù, ṣùgbọ́n ẹni tó jẹ́ olùdáǹdè kò yẹ ká jẹ́ ẹni tí ò ní kọbi ara sí. Nígbà tí Jóòbù tó dojúkọ ohun gbogbo tó burú tó, bó ṣe le tó fún, Jóòbù sì lè tún sọ wípé èmi mọ̀ pé olùdáǹdè mi ń bẹ ní kíni? Láàyè. Bẹ́ẹ̀ ló ṣe yẹ kó rí fún onígbàgbọ́. Nínú ayé Bíbélì sọ pé ẹ̀yin ó ní ìpọ́njú, ṣùgbọ́n ẹ tújú ká, mo ti ṣẹ́gun ayé. Inú ibo ni ìgbàgbọ́ yín wà? Gbogbo ohun tó wù kó ṣẹlẹ̀ láyìíká láyìídà, ìgbàgbọ́ wa yẹ kó ti múlẹ̀ nínú tani? Nínú Jésù Kristi. Ó bèèrè lọ́wọ́ àwọn ọmọ ẹ̀yìn, ibo ni ìgbàgbọ́ yín wà? Ẹ jẹ́ n bèèrè lọ́wọ́ wa láṣálẹ̀, ibo ni ìgbàgbọ́ rẹ náà wà? Ṣé ìgbàgbọ́ rẹ wà lórí àìfúùfù lẹ̀lẹ̀ tó ń fẹ́ lọ́tún lósì? The stormy sea, the storming wind. Ṣé inú bẹ̀ ni ìgbàgbọ́ wa wà? Gbá gbogbo ẹ ṣe ń dàrú báyìí, ọkàn mi ò tiẹ̀ balẹ̀, mi ì lè sùn, mi ò lè jí, mi ò lè mọ nǹkan tí màá ṣe. Ìtàn kan wà tí mo kà nípa obìnrin kan. Wọ́n ní ogun ṣẹlẹ̀ nílùú náà. Gbogbo wọ́n ń yìnbọn, wọ́n ń dàrú náà rú, gbogbo ẹ̀ ṣáà ń dàrú mọ́ra wọn. Obìnrin yìí ó ṣàwà níbì kan wọn mọ̀. Nígbà tí ogun parí tán, tí wọ́n jà tán, tí gbogbo ẹ̀ ti dàrú,
wọ́n wo àwọn tí wọ́n kú, wọ́n yọ wọ́n sọ̀tún, àwọn tó kù wọ́n wá wọn, wọ́n ríra wọn, àwọn pé àwọn báyìí ló kú nínú ìlú, àwọn báyìí ni. Ó wá kù ìyá kan, ìyá yẹn wọ́n rí, wọ́n wà láàrin àwọn tó kú, wọ́n rókù, wọ́n rí láàrin àwọn òkú, wọ́n wà láàrin àwọn alààyè, wọ́n rí. Àbáwọn tó wá kógun jà ìlú, àbí wọ́n ti gbé ya ìlọ ni, wọ́n ṣáàrí, wọ́n ṣáà ń wá lọ́tún lọ́sì. Nígbà tí yóò ṣe díẹ̀, nìyá bá jáde láti abẹ́ ilẹ̀ níbi ibi tó sùn sí, ló bá jáde. Mọ̀mọ́, ibo lẹ́wà? Èmi sùn ní ilẹ̀ nínú ibì kan nù ni. Ẹ gbọ́ gbogbo ohun tó ń ṣẹlẹ̀ ni. Ọlọ́run tiẹ̀ fún mi lóorun ayọ̀ àlàáfíà sùn, ara mi balẹ̀ dáadáa. Báwo lára yín ṣe balẹ̀ pẹ̀lú gbogbo ohun tó ń ṣẹlẹ̀ yìí? Torí pé Bíbélì sọ fún mi wípé ẹni tí ń ṣọ́ mi kì yóò sùn, bẹ́ẹ̀ ni kì í tóògbé. Àwa méjèèjì ò yẹ ká lajú lẹ̀. Mi mọ̀ bóyá tó ń sọ yé yín. Òun ò lè máa ṣọ́ mi, kémi náà tún ní ìhùn sùn máa ṣọ́ra mi. Èmi ni mò ń ṣọ́ra mi. Ọlọ́run ló jẹ́ kémi wò pé gbogbo tó wù kó máa ṣẹlẹ̀, kémi lọ wulẹ̀ forí ara mi, kí n lọ fi balẹ̀, kí n lọ sùn. Òun ló jẹ́ kó oorun bá wá. Ṣé ẹ sì rí pé n tó gbàgbọ́ lóòótọ́ ó wá sí ìmúṣẹ? Torí àwọn tí wọ́n lọ dojúkọ tí wọ́n sùn gan, kí ló ṣẹlẹ̀? Nǹkan òun tó wá lọ síbì kan tó lọ sùn nínú ìlú náà ló wà o. Òun wà láàyè. Mo rò ó ní èrò èèyàn, ṣé mi náà lè nírú ìgbàgbọ́ bẹ́ẹ̀ tí màá gbé ìgbàgbọ́ mi lórí Ọlọ́run pé ó sọ wípé òun ó pa mí mọ́ lálàáfíà pípé ọkàn ẹni tó sinmi lé, kọ́kàn mi sì balẹ̀, kí n sì sọ pé kò sí wàhálà, gbogbo tó wù kó máa ṣẹlẹ̀ lọ́tùn lósì, Jésù mọ̀ bí ó ṣe pa mí mọ́. Ìgbàgbọ́ wa dà? Ibo ni ìgbàgbọ́ rẹ wà lálẹ́ yìí? Ibo ni ìgbàgbọ́ rẹ wà nínú ọdún tá a mú yìí? Ṣé ìgbàgbọ́ rẹ wà nínú Jésù ni àbí inú ara rẹ? Bóyá wò wá nígbàgbọ́ tó lè wà nínú Jésù, torí pé ò tí ì gbàgbọ́ gẹ́gẹ́ bí olùgbàlà rẹ, ò tí ì mọ Jésù gẹ́gẹ́ bí ẹni tó yẹ kó o mọ̀. Mo fẹ́ fi Jésù lọ lẹ́ẹ̀kan sí lálẹ́ yìí pé Jésù bẹ́ẹ̀ni sọ wípé ó jẹ́ olùgbàlà tó wá sáyé láti wá gbà wá là. Bíbélì sọ pé gbogbo wa jẹ́ ẹlẹ́ṣẹ̀, ó ní èrè ẹ̀ṣẹ̀ wa jẹ́ ọ̀run àpáàdì, ó ní Jésù san gbèsè ẹ̀ṣẹ̀ wa. Àwọn mìíràn máa ń sọ pé gbogbo èèyàn ni ó san gbèsè ẹ̀ṣẹ̀ ara rẹ̀. Gbogbo wa la jogún ara rẹ̀ ẹ̀ṣẹ̀. Ní tí Bíbélì sọnù, ó la jogún rẹ̀ rárá Ádámù àti Éfà. Bíbélì sì sọ wípé a ní gbèsè tó yẹ ká san, ó sì ní ikú lè èrè ẹ̀ṣẹ̀ náà. Jésù wá kú, kò kú fún ẹ̀ṣẹ̀ ara rẹ̀, ó kú láti san gbèsè ẹ̀ṣẹ̀ wa. Bíbélì wá sọ pé ìgbà tó san gbèsè ẹ̀ṣẹ̀ wa, ó ní ẹnikẹ́ni tí ó bá wá gbà ń gbọ́ yóò ní ìyà àìnípẹ̀kun. Torí pé ìdájọ́ Ọlọ́run gbúdọ̀ wá sí ìmúṣẹ. Ikú ni èrè ẹ̀ṣẹ̀. Ẹnìkan gbúdọ̀ kú. Tèmi bá kú, mi ò lè san gbèsè ẹ̀ṣẹ̀ ara mi, torí pé mo tún jẹ́ ẹlẹ́ṣẹ̀. Ṣùgbọ́n Jésù ò jẹ́ ẹlẹ́ṣẹ̀, ó jẹ́ ń tá a bí láìlẹ́ṣẹ̀. Òun ló lè láǹfààní àti san gbèsè ẹ̀ṣẹ̀ fún mi. Ìgbà tó wá tún wá ní ẹni tó bá gbà mí gbọ́ yóò ní ìyà àìnípẹ̀kun. Òun la fi ń sọ pé torí Ọlọ́run fa ayé tó bẹ́ẹ̀ gẹ́ tó fi ọmọ ẹbí rẹ̀ kan ṣoṣo fún ni, pé ẹnikẹ́ni tí ó bá gbàgbọ́ kì yóò ṣègbé, ṣùgbọ́n yóò ní ìyà àìnípẹ̀kun. Tí wọn náà bá gbàgbọ́ lóòótọ́ ló jẹ́ ẹlẹ́ṣẹ̀ tá a bí ọ pẹ̀lú rẹ̀, tó bá gbàgbọ́, tó mọ̀ pé ó jẹ́ ẹlẹ́ṣẹ̀, tó mọ̀ pé èrè ẹ̀ṣẹ̀ rẹ̀ jọ̀run àpáàdì, tó sì gbàgbọ́ pé Jésù san gbèsè ẹ̀ṣẹ̀ rẹ̀, tó sì sọ pé Jésù Olúwa dáríjì mí èmi ẹlẹ́ṣẹ̀, kó gbọ́ ọkàn mi là, ìwọ ló lè ní ìyà àìnípẹ̀kun. Ọkàn rí ó sì lè balẹ̀ nínú rẹ̀ gẹ́gẹ́ bí ọmọ rẹ̀. Ó wà lè ké pè gẹ́gẹ́ bí bàbá pé Jésù, mo mọ̀ pé gbogbo ohun tó ń ṣẹlẹ̀ ó mọ̀ sí. Ọkàn rí ó lè ní ìbàlẹ̀ nínú rẹ̀. Bóyá o fẹ́ gbàgbọ́ gẹ́gẹ́ bí olùgbàlà lálẹ́ yìí, kí ló dé tó gbàdúrà pẹ̀lú mi láṣálẹ́ pé Jésù Olúwa dáríjì mí èmi ẹlẹ́ṣẹ̀, kó gbọ́ ọkàn mi là. Mo gba ẹ̀bùn ọ̀fẹ́ rẹ tí í ṣe ìyà àìnípẹ̀kun fún ara mi lónìí. O ṣé Jésù Kristi tó kún torí ẹ̀ṣẹ̀ mi. Ní orúkọ Jésù ni mo gbàdúrà. Àmín. Bàbá, dúpẹ́ lọ́wọ́ yín fún àǹfààní tẹ́ fún wa láṣálẹ́ yìí lẹ́ẹ̀kan sí. Gbàdúrà pé kẹ́ ẹ lo ọ̀rọ̀ yín sí ju bá ṣe lè wàásù rẹ̀ lọ nínú ọkàn àwọn ènìyàn, kí ìgbàgbọ́ wa lè múlẹ̀ nínú rẹ̀. Jésù jẹ́ olùgbàlà. Kò í ṣe olùgbàlà nìkan ló jẹ́ fún wa. Ó jẹ́ ẹni tí ó ń pa wá mọ́. Ó jẹ́ ẹni tó jẹ́ wípé ó ń wí bẹ́ẹ̀, ó sì ń rí bẹ́ẹ̀. Ká sì lè gbégbé ayé wa nínú ọdún tuntun yìí pẹ̀lú ayọ̀ rẹ̀, pé ojú rẹ̀ ń bá wa lọ, àánú rẹ̀ wà pẹ̀lú wa. Ẹ jẹ́ kó rí bẹ́ẹ̀. Ẹ ṣé fún tẹ́ṣàntẹ́ ti ṣe. Jésù Kristi Olúwa wa. Àmín. Ẹ ṣé tẹ́ darapọ̀ mọ́ wa láṣálẹ́ yìí. A sì dúpẹ́ pé Ọlọ́run ti lo ọ̀rọ̀ rẹ̀ láti jẹ́ ìbùkún fún wa láṣálẹ́ yìí.
jọ̀ọ́ pè wá lórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ wa 0816-208-1344 0816-208-1344 tàbí ẹ tún lè pè wá lórí Glo number wa 0705-530-79492 0705-530-7492 àlàáfíà fún yín ẹ ṣé púpọ̀. Adùn nílé tiwa.